tí Tinubu bá fẹ́ àánú tó ní agbára, ojú gbogbo ayé mo ti ń sọ yìí, tó bá ń fẹ́ àánú Ọlọ́run tó ní agbára lórí ìjọba tí ń bẹ́ńlẹ̀ yìí, àwọn tó ṣe sábàbí tó fi débẹ̀ kọ́ mọ́ ṣàbòsí wọn. Ìjòyè l'Ábùjá ń bá Tinubu wọlé tán, àti ìtí èsè mùsùlùmí kò sẹ́ni tó bìlọ́ǹgì sí wa. Yorùbá ní òye, kò sẹ́ni ó wúlò fún wa, àfẹ́ni tí ó bá wúlò fáwọn tó bá súnmọ́, táàbà ní ṣàbòsí ní o. Kìí sáà bàbá wa ìmáàmù lọ́wọ́ donéètì ètò jẹ́ mùsùlùmí bẹ̀ rárá. Àwọn tí ó sì yàn lọ́wọ́lọ́wọ́ báyìí láti ilẹ̀ Yorùbá, tó pé àwa Yorùbá mùsùlùmí àwa aládìbò bẹ̀, àwa aládìbò bẹ̀ kírísẹ́n òdì síbẹ̀ kírísẹ́n ló tún jàǹfààní jù. Èyí tí wọ́n mú tó jẹ́ ti mùsùlùmí, wọn ò bí àwọn àfáà wa léèrè, wọn ò bí àwọn ìmáàmù wa léèrè. Èyí tí ó rò bí ó bí àwọn lọ́dọ̀ ara wọn ni wọ́n lọ mú, wọn ò bá ní mú ètò lè pè àwa. Mo kí àwọn bàbá ìmáàmù ẹgbẹ́ tí Yorùbá mi wọ́n bá mú, torí tí ó bá ní ẹ̀yin bàbá ìmáàmù ẹ mú ọmọ kan wá, àwọn bàbá ìmáàmù ọmọ náà gbogbo wọn máa pàṣírà wọn tí wọ́n bá ti fẹ́ fowó ṣe nǹkan abẹ́ẹ̀kọ́ ni. Èwo lẹ́mọ̀ nínú gbogbo àwọn tí wọ́n mú tẹ́pẹ̀rẹ̀ àwọn mùsùlùmí ma kankan. Àwọn kan bẹ north ọmọ bíi 21 years 25 26 27 ni wọ́n fi lé Tinubu lọ́wọ́ pé táwà fẹ́nu. Àwọn ọmọ yẹn sì ń bẹ níjọba, wọ́n jẹ mínísítà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọmọ wo lẹ̀ yìí fi lé lọ́wọ́ lókọ̀ Islam, tá lè máa rí pè sọ́rọ̀ Islam, àbá nídìí ìjọba níbi tí Islam bọ́rọ̀ rẹ̀ dé. Àbí Tinubu ní àwọn aráyè tí ó ti di ọ̀gá gbogbogbò. Tí Tinubu bá fẹ́ àánú tó ní agbára, ojú gbogbo ayé mo ti ń sọ yìí, tó bá ń fẹ́ àánú Ọlọ́run tó ní agbára lórí ìjọba tí ń bẹ́ńlẹ̀ yìí, àwọn tó ṣe sábàbí tó fi débẹ̀ kọ́ mọ́ ṣàbòsí wọn. Bàbá sọ̀rọ̀, Ọlọ́run lẹ́lẹ́dàá wa yóò sọ̀rọ̀. Àwọn aládìbò ẹ̀mẹ́yàn bàbá wa náà sọ̀rọ̀, náà ṣàdúrà. Ẹtún